mi èmi nìyá kó wá ẹ̀kẹ́ mi mo fi gbogbo ara ṣẹwà ẹlẹ́dàá mo dúpẹ́ kò sá ṣèṣe ní ṣàdá mi láyọ̀. Ìbà Olódùmarè ìbà òrìṣà ìbà ènìyàn ìbà ìyámọ̀pọ̀ tó doríkodò tí ó ṣẹ̀jẹ̀ ìbà ẹlẹ̀ tó bí baálẹ̀ tó bí baálẹ̀ ìbà ègbìn lónìí tó bọ́ba tó bí jòyè tó bí jagunmólú. ọkọ èmi láńgẹ́lì ọmọ Olódùmarè lọ́mọ mi èmi nìyá kó wá ẹ̀kẹ́ ògbógbó ayé òfin gbogbo ayé. bẹ́ẹ̀ ni àkọ́tún ètò obìnrin ni mí náà tún rèé lónìí lórí afẹ́fẹ́ láti iléeṣẹ́ rédíò Unilag 103.1 FM ibẹ̀ la fi kalẹ̀ sí tá a ti ń dábẹ́ ẹ̀dùn tá a ń rọ̀ bí òwe aago 6:00 ìrọ̀lẹ́ ọjọ́bọ̀ ni ètò obìnrin ni mí máa ń wáyé lórí ìkànnì yìí Unilag rédíò 103.1 FM. àwọn obìnrin náà ní bẹ́ẹ̀ ni a tún ti dé bí àṣà wa àwa lára ní sára látòdì ọ̀run wọ́ sáyé ara ń tọ̀run bọ̀ wá ilé wa ló dé sí àwa dá lára gbàyídá fèsò yìí kì í tán nílé aláǹtakùn ara tuntun ò ní tán nílé wa ẹ kú rọ̀lẹ́ lọ́dẹ̀ yìí o. ìyá ọba ìyá ìjòyè èmi náà lólùtọ́jú adùn ayé ni mo jẹ́ ò ẹ bá mi yọ̀. Adéwùmí Àdùnní ni wọ́n sọ mí lé bàbá tó bí mi lọ́mọ ọmọ àbú olùfẹ́ àkejì ọmọ àbú ojú mi ẹ̀ṣọ́ ojúrábẹ́ ó lé gẹ́gẹ́ àṣẹ mẹ́rìndínlógún lólùfẹ́ ẹ̀kọ́ ẹ̀sán ní èjì òde ààrẹ ẹ̀kúmọ̀dé ọmọ Oòduà. bẹ́ẹ̀ ni ìbéèrè tòní àwọn obìnrin ni mo tún bá lọ́rọ̀ lónìí ohun tó ṣẹlẹ̀ ó kọ mí lọ ó bà mí nínú jẹ́ lọ́pọ̀lọpọ̀ kí ló ṣẹlẹ̀ tó bà mí nínú jẹ́ lọ́pọ̀lọpọ̀ ó ní mo ṣe wá ń bi àwọn obìnrin lónìí wípé atọkùnrin gan pé kí ló lè mú obìnrin tàbí kí ló lè mú èèyàn kó wá ronú láti para rẹ̀ bóyá ó bá jàkulẹ̀ pàdé kó wá ní nǹkan tó kàn ní kó ń para òun pápá obìnrin bóyá ó bá jàkulẹ̀ pàdé lọ́dọ̀ ọkùnrin ó wá rò pé nǹkan tó kàn ní kó para ẹ̀ ó jẹ́ nǹkan tó bà mí lọ́kàn jẹ́ nítorí mo rí àwọn obìnrin kan tó jẹ́ pé wọ́n lọ para wọn nínú ọ̀sẹ̀ tá a lò kọjá yìí ó jẹ́ nǹkan tó bà mí nínú jẹ́ lọ́pọ̀lọpọ̀ kí ló lè mú obìnrin kó ronú ilé ayé ó wà fún ìjákulẹ̀ ni téèyàn bá ṣe ń ṣubú ẹ̀yìn á dìde nítorí pé ìrírí ayé kan kì í tini títí kó ti nípa ọgbọ́n ló fi ń kọ́ ni ẹjẹ́ Adélé Agodo ń bọ̀. obìnrin ni mí mo dúpẹ́ ẹlẹ́dàá mi mo pé lọ́lá máa rìn máa ṣòye máa tún ṣapá gẹ́gẹ́ èmi lolùrànlọ́wọ́ ọkọ èmi lágẹ̀lì ọmọ ayé Olódùmarè lọ́mọ mi. obìnrin kan ni òun àti ọ̀rẹ́kùnrin ẹ̀ wọ́n jọ ń ní lọ́kàn náà ni pé àwọn máa fẹ́ra wọn pé àwọn á di lọ́kọ-láya wọ́n ti ń bá ìfẹ́ wọn bọ̀ láti bíi 2018 ni àwọn méjèèjì ti ń bá ọ̀rọ̀ ìfẹ́ wọn bọ̀ obìnrin yìí ní ṣọ́ọ̀bù ó ń tajà tó jẹ́ pé ọwọ́ ẹ̀ ti ẹ̀ wúwo ọkùnrin yìí náà ó ń ṣiṣẹ́ oṣù ó máa ń yá owó lọ́wọ́ obìnrin yìí lẹ́ẹ̀kọ̀ọ̀kan tó bá sì di ìparí oṣù á dá owó náà padà nígbà tó yá tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà kó tó di pé ká tó débẹ̀ yẹn tó bá ti yá owó yìí náà á dá padà àmọ́ àwọn méjèèjì wọ́n jọ máa ń sunlé ara wọn torí obìnrin yìí nílé tiẹ̀ tó gbà tó ń sanwó ẹ̀ ọkùnrin yìí náà nílé tiẹ̀ àwọn méjèèjì ìgbà mí ọkùnrin yìí á wá sunlé obìnrin yìí ìgbà mí obìnrin yìí náà á lọ sunlé ọkùnrin yìí nígbà tó wá yá ló wá di pé iṣẹ́ bọ́ lọ́wọ́ ọmọkùnrin yìí látìgbà tíṣẹ́ ti wá bọ́ lọ́wọ́ ẹ̀ gbogbo owó tó ń yá lọ́wọ́ ọmọbìnrin ó máa ń yáwó lọ́wọ́ ẹ̀ lóòrèkóòrè gbogbo owó tó ń yá àyà àsan ni o bíi irú eléyìí tí ìjàpá yá lọ́wọ́ ẹlẹ́dẹ̀ owó àyà àsan tó mú ẹlẹ́dẹ̀ ń ru inú ọ̀gọ̀dọ̀ kiri dòní gbogbo owó tó ń yá kò yá owó èkó dá padà mọ́ nígbà tó wá yá ọmọbìnrin yóò rówó tajà mọ́ ọjà tán ní ṣọ́ọ̀bù ẹ̀ kò rówó sanwó ilé mọ́ ní gbogbo àkókò tí wọ́n jọ ń fẹ́ra wọn yìí ọmọbìnrin yìí ti ní àwọn oyún kan tó ti ṣẹ́ fún ọmọkùnrin yìí gbà náà tó jẹ́ pé ìgbà míì gan tí wọ́n bá jà ọmọkùnrin yìí máa ń nà obìnrin yìí tó bá ti nà tó di pé kíní báyà kò lè jáde fún bíi ọjọ́ mélòó tó bá tún yá ọkùnrin yìí á tún wá bẹ̀bẹ̀ á tún gbà ó nítorí ìfẹ́ tó ń ní sí òun á tún gbà padà bí wọ́n ṣe jọ ń lo ìgbésí ayé wọn lọ ní nígbà tó yá ọmọkùnrin yìí bẹ̀rẹ̀ sí ní yẹra ìgbà tó di pé
obìnrin yóò rówó mọ́ láti ṣòwò mọ́, ọjà ò lọ déédéé mọ́, kò rówó láti ṣe gbogbo nǹkan tó yẹ kó ṣe mọ́. Gbogbo ó wá ń béèrè owó tí ọkùnrin yìí yá lọ́wọ́ ẹ̀ pé owó tó yá lọ́wọ́ mi dá àwọn owó yẹn padà, tí ẹ san díẹ̀ nú ẹ̀, bó bá san díẹ̀ nú ẹ̀ màá lè rí owó rajà. Nígbà tó wá yá bó ṣe di pé ọkùnrin yìí bẹ̀rẹ̀ sí ní yẹra fún ọmọbìnrin nìyí o, ó bẹ̀rẹ̀ sí ní yẹra fún, ó di pé kò ń wálé ẹ̀ mọ́. Bí obìnrin yìí bá pè kò ní gbé aago ẹ̀, ó wá di pé obìnrin yóò wá rí mọ́, kò wá jẹ́ kó fẹ́ wá sílé òun mọ́. Ó wá dọjọ́ kan, ó ti máa ń lọ ilé ẹ̀ kó ń bá, ó wá lọ lọ́jọ́ yìí ó wá bá. Nígbà tó máa débẹ̀ ó tún wá bá obìnrin míì ń bẹ̀ tí ẹ náà ti ń ṣètò ń sọ̀ ń bẹ̀. Èyí ló wá fa ìjà láàrin àwọn méjèèjì. Ọmọkùnrin yìí máa na ọmọbìnrin yìí, ó nà débi pé ilé ìwòsàn ló gbà kalẹ̀. Nínà yìí ó wá bá oyún ní ara ọmọbìnrin yìí, oyún yìí bàjẹ́. Àwọn nǹkan míì tún bàjẹ́ lára ọmọbìnrin yìí tó jẹ́ pé lọ́wọ́lọ́wọ́ báyìí ó ní oògùn tó ń lò lóṣooṣù tó jẹ́ pé 20,000 ló ń ra oògùn yẹn lóṣooṣù, yẹn ọ̀kẹ́ owó náírà ló ń ra oògùn yẹn lóṣooṣù, tó jẹ́ pé kò gbọ́dọ̀ má lò báyìí kí ara ẹ̀ kó lè padà bọ̀ sí ipò. Ọkùnrin yóò fẹ́ róbìnrin yìí mọ́ o, nítorí ó ti ń fẹ́ lòmíì tí ó ti bẹ́ lòmíì lọ. Ọmọbìnrin yìí wá ní pé bó o bá fẹ́ mi mọ́ mo gbà, àmọ́ owó mi tó o gbà lọ́wọ́ mi tó o fi sọ mí dẹdun arinlẹ̀, dákun bá ń dówó mi padà. Òrìṣà bó o lè gbè mí ni, ṣé mi bó o ṣe bá mi. Obìnrin ti nílé tẹ́lẹ̀, ó ti ń sanwó ilé tẹ́lẹ̀, nísìnyí kò tiẹ̀ nílé mọ́ torí wọ́n ti lè jáde nílé, kò rówó ilé san mọ́. Ó ní ṣọ́ọ̀bù tẹ́lẹ̀, kò ní ṣọ́ọ̀bù mọ́ ń sìn. Ó ń bá ọ̀rẹ́ ẹ̀ kan gbé ní báyìí. Ẹni tó ti ń ṣe gbogbo nǹkan, tó ti ń dá ṣe gbogbo nǹkan fún rẹ̀, ó wá di pé kò wá rí ohunkóhun ṣe mọ́ fún rẹ̀. Èyí ló mú obìnrin gbé ọmọkùnrin yìí lọ sí ilé ẹjọ́ o. Ẹjọ́ wọn wà nílé ẹjọ́ báyìí tó jẹ́ pé ó gbé lọ sí ilé ẹjọ́ pé kó dá owó tó gbà kó dá padà fún òun, kóun lè ṣe kíni, kóun lè bẹ̀rẹ̀ sí ní gbé ìgbé ayé òun, kóun bẹ̀rẹ̀ sí ní gbé padà. Ibi tí ọ̀rọ̀ obìnrin kù sí nìyí. Ẹ jẹ́ adélé agodo kí n tó tẹ̀síwájú. Ìkejì tó fẹ́ jọ bíi tiẹ̀, ẹ rí i pé gbogbo ìtàn tí mo sọ nípa tóbìnrin yìí sì tó lọ lọ́wọ́lọ́wọ́ nínú ayé ẹ̀, bó ti lẹ̀ jẹ́ pé ó fì í, àmọ́ kò ronú pé kóun lọ para òun, nítorí pé ìyẹn kọ́ lójútùú sí ìṣòro náà. Bẹ́ẹ̀ náà ni eléyìí tí mo fẹ́ sọ ń sin obìnrin yìí, òun náà nífẹ̀ẹ́ ọmọkùnrin náà ni wọ́n jọ ń ṣe, wọ́n jọ ń wọlé wọ̀de, wọ́n jọ ń lọ ilé ara wọn, sùn ilé ara wọn. Gbogbo iṣẹ́ tóbìnrin yìí wá ń ṣe, àkáǹtì ọkùnrin yìí ló máa ń kówó ẹ̀ sí, ìyẹn ọkùnrin àfẹ́sọ́nà ẹ̀ yìí. Bóyá òun ò ní àkáǹtì tiẹ̀ ní o, bóyá ìfẹ́ ló tó bẹ́ẹ̀, àmọ́ nǹkan tó fi ṣe irú ẹ̀, ó finú tán ọmọkùnrin pátápátá. Ọmọkùnrin yìí òun náà ń ṣe pé a ka kò ka, àwọn ò ṣáà ti kájúlù fún ọmọkùnrin yìí ṣá. Àwọn náà wọ́n ṣáà ti tó bí ọdún bíi 3 sí mélòó kan tí wọ́n ti ń fẹ́ra wọn. Ọmọkùnrin yìí òun náà máa lọ sùn, wọ́n máa jọ lọ sùn ilé ara wọn lóòrèkóòrè. Àmọ́ nígbà tó wá yá ló di wípé ní ọ̀sẹ̀ tó lọ yìí, ní ọjọ́bọ̀ sí ọjọ́ ẹtì, ọmọkùnrin yìí ó lọ sùn ilé ọmọbìnrin, ó sùn bẹ̀ mọ́jú ọjọ́ yẹn. Ní ọjọ́ kejì ní ìkànnì àwọn ọ̀rẹ́bìnrin ọmọbìnrin yìí pé ọmọkùnrin yìí fẹ́ ṣe ìgbéyàwó, pé òun rí pé àwọn èèyàn sọ fún un, kódà ìwé ìpè síbi ìgbéyàwó wà lọ́wọ́ òun lọ́wọ́lọ́wọ́ báyìí bóun ṣe ń sọ̀rọ̀ yìí, pé ọmọkùnrin yìí fẹ́ ṣe ìgbéyàwó, ó máa ṣe ìgbéyàwó lọ́jọ́ kejì ọjọ́ tí wọ́n pe ọmọbìnrin yẹn. Ẹ má gbàgbé pé mo sọ fún yín pé ilé ẹ̀ lọmọkùnrin yẹn sùn mọ́jú ní ọjọ́ Thursday mọ́jú Friday yẹn ni ọ̀rẹ́ ẹ̀ kan pè é, ni wọ́n fi tọ́ ọ̀rẹ́ ẹ̀ kan létí pé àfẹ́sọ́nà ọ̀rẹ́ rẹ ó máa fẹ́ ṣe ìgbéyàwó o. Yẹn ni pé gbogbo owó ọmọbìnrin yìí ó pápọ̀ mọ́ tiẹ̀, ó lọ fi ṣe ìgbéyàwó. Nígbà tó ọmọbìnrin yìí gbọ́, ó gbòdì lára ẹ̀, Ọlọ́run ló mọ ibi tó bọ́ sí lára ẹ̀ o. Ọmọbìnrin yìí ó ṣe méní kò ṣe méjì, ní ọjọ́ Sátidé ó ṣe kíni, ó gbóògùn jẹ, ó sì para ẹ̀. Kó tó di pé ọmọkùnrin yìí, kó tó di pé wọ́n pàdé ara wọn àti ọmọkùnrin, ó ti ní ọmọ kan tó bí tẹ́lẹ̀, ọmọ ọdún 7.
ọmọ ọdún méje yẹn wà ńlẹ̀ báyìí o kóró tiẹ̀ tó fi lọ parẹ́ kí ló yẹ kí ó dé bá obìnrin tó fi máa ronú pé ohun tó kàn náà ni kò ń para òun oníyàá oníbàbá olẹ́gbọ̀n olábùrò olẹ́bí olára òòró gbogbo tiwọn ó tún wá ní ọmọ ẹ dákun tírú nǹkan báyìí bá dé bá obìnrin kódà bó jẹ́ ọkùnrin ló dé bá kò tí tó nǹkan tẹ̀yàn máa parẹ́ lé lórí ọkùnrin kan sọ fún mi ó ní pé nígbà tí irú eléyìí mo béèrè lọ́wọ́ ẹ̀ ó ní òun gbélé kù tẹ́lẹ̀ àmọ́ lọ́wọ́ yìí òun wà lábẹ́kúta mo wá ń béèrè pé bùrọ̀dá kí ló dé tẹ̀ dèrò abẹ́kúta láti èkó tẹ̀sí níṣẹ́ gidi lọ́wọ́ lẹ́kọ̀ọ́ ní obìnrin ni nígbà tí obìnrin jẹ́ àǹkulẹ̀ ni obìnrin táwọn ti jọ wà àfọ́jọ́ pípẹ́ ló bá lọ bá olówó lọ ó bá mi lọ ní àlọ́ òun wá lè dúró sí èkó mọ́ torí gbogbo ibi táwọn jọ ń rìn lọ ìrònú kan ń bá wọn ni òun ló mú òun tóun fi lọ ń gbé ní abẹ́kúta tóun fi kúkú kúrò lẹ́kọ̀ọ́ pátápátá tó fi di wípé kò gbé lẹ́kọ̀ọ́ mọ́ agbọ́rò eléyìí nítorí pé kò ṣáà parẹ́ ó sì ní lọ́kàn pé òun sì máa rí eléyìí tó jẹ́ tòun kò torí ẹ̀ kó parẹ́ ó gbà á láti lọ láti ìlú bòmíì láti ìlú tó wà tẹ́lẹ̀ kó lọ sí bòmíì bẹ́ẹ̀ ni èèyàn lè ṣerú ẹ̀ èèyàn lè bẹ̀rẹ̀ sí ní jáde láti gbé gbogbo òrònú yẹn kúrò lára ẹ̀ kò wá tí ì tó eléyìí tí obìnrin á fi ronú pé kóun lọ pa ara òun kóun pa ara òun la pé ẹ̀yin ara lé ó bà mí lẹ́rù ó bà mí nínú jẹ́ gan-an ni irú ẹ̀ náà ló ṣẹlẹ̀ sí obìnrin kan obìnrin eléwọn àtọkọ ẹ̀ tẹ̀ ti fẹ́ra wọn wọ́n fẹ́ra wọn ní ṣùlọ́kà ni obìnrin yìí wà nílùú òyìnbó ni o gbogbo owó iṣẹ́ tó ń ṣe nílùú òyìnbó pásọ̀ gan lọ́kọ ẹ̀ gẹ́gẹ́ bá a ṣe gbọ́ ẹni tí tá a rí gan ni kì í ṣe pọ́n tiẹ̀ sọ fún wa nìkan tí gbogbo ìgbà tí ọkùnrin bá ti wálé àṣé ó ti fẹ́ yàwó pamọ́ sí ìlú nàìjíríà ń bí tó bá ti wálé ó ti kọ́lé fún ìyàwó tó fẹ́ pamọ́ sí nàìjíríà ń bí nígbà tó wá wálé kan nígbà tó máa padà sílùú òyìnbó ọkùnrin máa ń fi password sí fóònù ẹ̀ ọlọ́run ló mọ bí ìyàwó èyí bó ṣe unlock fóònù ọkọ ẹ̀ ó ṣàṣekí ló ṣàrí gbogbo àṣírí lórí fóònù ẹ̀ ó bà nínú jẹ́ o kódà ó fẹ́ dídá rẹ̀ sí lára nítorí pé ó dé ilé ìwòsàn lórí ẹ̀ àmọ́ kò parẹ́ kò ronú pò máa para òun torí ó ti bímọ 3 sílẹ̀ fún ọkọ rẹ̀ yìí ọ̀rọ̀ dọ̀rọ̀ ilé ẹjọ́ o wọ́n dájọ́ oníkálukú pé kóníkálukú kó wà lọ́tọ̀ọ̀tọ̀ gbogbo owó tí ọkùnrin yìí gbà lọ́wọ́ ẹ̀ kò sí lè tó dá padà fún òun nítorí pé ẹ má gbàgbé pé mo ní gbogbo iṣẹ́ tó ń ṣe látìgbà tó ti dé ìlú òyìnbó ọwọ́ ọkọ ẹ̀ ló máa ń kówó sí nítorí pé wọ́n jọ finú tán ara wọn. àmọ́ kí ni mo fẹ́ fàyọ ń bẹ̀ nígbà tí ìṣòro yìí dé obìnrin yìí ò parẹ́ ó borí ìṣòro yẹn ní àìpẹ́ láì jìnnà ẹ̀ lóbìnrin yìí wá rí iṣẹ́ míì iṣẹ́ tó jẹ́ pé owó oṣù ẹ̀ ó fẹ́ tó ìlọ́po 4 owó oṣù tó ń gbà tẹ́lẹ̀ lórí ó dẹ̀ ń tọ́jú mi ò wá mọ̀ bóyá ó ti lọ́kọ míì ń sìn bọ́ ó ń tọ́jú àwọn ọmọ ẹ̀ ó kó àwọn ọmọ ẹ̀ mọ́ra nítorí pé ilé ẹjọ́ ní pé kó àwọn ọmọ ẹ̀ wà ní ọ̀dọ̀ ẹ̀ ìgbàkúgbà tí ọkọ bá fẹ́ wá rí wọn á mọ bó ṣe máa rí ara wọn ẹjẹ́ àdélé àgọ́dọ̀. ṣàtẹ̀mẹ́rẹ̀ àwa obìnrin ọlá mi pé látọ̀run mo ní ẹwà àtọ̀run bẹ́ẹ̀ni èmi lolùrànlọ́wọ́ ọkọ èmi ni èmi láńgẹ́lì ọmọ èmi ni áńgẹ́lì ọmọ ló jẹ́ èrò táwọn ọmọ ẹ̀ kó tó ronú pé ó fẹ́ gbóògùn jẹ ro táwọn òbí ẹ̀ kó tó ronú pé ó fẹ́ gbóògùn jẹ obìnrin ni mí obìnrin ni wá kì í ṣàtẹ̀mẹ́rẹ̀ bẹ́ẹ̀ ni obìnrin ìṣẹ̀dá wa yàtọ̀ kò yẹ ká ronú pé a fẹ́ gbóògùn jẹ wọ́n ní ẹni tó bá torí ẹ̀lẹ̀ kan kú igba gorí ẹ̀ bẹ́ẹ̀ ni olórin kan gan tún fi kọrin àyùbá ó ní ẹni bá torí ẹ̀lẹ̀ kan kú igba gorí ẹ̀ o lónìí ló mẹ́láyé bẹ́ẹ̀ ni ìyẹn ni pé ẹni tó bá obìnrin tó bá torí ọkùnrin kan kú igba ọkùnrin agbórí sàárè ẹ̀ kọjá kí wá ló yẹ kóbìnrin rò tó nǹkan tí ó fi máa wá gbóògùn jẹ tó fi máa di pé ó parẹ́ ẹ̀ dànù torí ọkùnrin kí ló yẹ kọkùnrin gan rò tó fi máa sọ pé torí obìnrin kan já mi kulẹ̀ mo lọ gbóògùn jẹ torí kí ni ó mọ nǹkan tó wà fún ẹ lọ́jọ́ iwájú ni ó mọ nǹkan tó wà fún ẹ lẹ́yìn ìjákulẹ̀ yẹn ó mọ nǹkan tọ́lọ́run nílé tò fún ẹ gẹ́gẹ́ bí ènìyàn
èmi ò rò pé nǹkan tó kàn ní kí obìnrin tàbọ́kùnrin ronú pé kóun para òun. mi ò ní ẹ má nífẹ̀ẹ́ ara yín o, ẹ gbọ́ mi dáadáa, àmọ́ ẹ má gbọ́kàn lé èèyàn débi pé ẹ gbé gbogbo ìgbàgbọ́ yín, gbogbo ìgbẹ́kẹ̀lé yín lé ènìyàn yẹn. Ènìyàn lènìyàn á máa jẹ́, ènìyàn ẹlẹ́ran ara bẹ́ẹ̀ ni. Tó bá jẹ́ pé ẹ wá gbé gbogbo ọkàn yín, ẹ gbé gbogbo ìgbàgbọ́ yín lé lórí, tẹ́bù tó bá wá já yín kulẹ̀, ẹ wá kòkòrò fo. Ohun tẹ́ máa wá rò ní wípé kẹ́ ẹ para yín, kẹ́ ẹ gbé májèlé jẹ, tàbí kẹ́ ẹ lọ bẹ́ sókun, kẹ́ ẹ bẹ́ sọ́sà. Kí ló dé? Ó jẹ́ nǹkan tó bà mí lọ́kàn jẹ́ gidigidi. Kódà mi ò mọ bẹ́yàn ṣe lè ronú ẹ̀ pé kóun lọ para òun torí òun bá ìjákulẹ̀ pàdé lọ́dọ̀ èèyàn. Ẹ wo àwọn ìyá wa láyé jọ̀hún, báwo ni wọ́n ṣe ń ṣe é? Mo máa ń sọ, mo ní ìgbéyàwó ayé jọ̀hún ó yàtọ̀ sí tòde òní. Pápá ètò ìgbéyàwó bọ́kùnrin àti obìnrin ṣe ń fẹ́ra wọn láyé jọ̀hún ó yàtọ̀ sí tòde òní. Wọn ẹlẹgẹ́ lóbìnrin láwùjọ. Àṣà bí wọ́n ṣe ètò ìgbéyàwó ayé jọ̀hún ó jẹ́ ohun tó fún àwọn obìnrin níyì ju aṣọ òyìnbó tá a gbà ń sìn yín lọ. Eléyìí tá a gbà nísìnyí àléébù ibẹ̀ ó pọ̀ fún àwọn obìnrin. Bẹ́ẹ̀ ni àléébù ẹ̀ pọ̀ fún àwọn obìnrin, àmọ́ gbogbo bó ti wù kó rí, ẹ má jà ronú pé a fẹ́ para wa, ẹ má dán wò. Ire ńlá ń bọ̀ lẹ́yìn tó bá jẹ́ pé o ti rò ó tó yẹ pé lóòótọ́ ló dá ẹ lójú pé ó jàre ẹni tó dá ọ, ó jàre ẹni tó bá ìjákulẹ̀ pàdé lọ́dún ẹ̀ lóòótọ́ tó jẹ́ lóòótọ́ òun ló dá ọ. Ibi ìgbéga ńlá lọ́lọ́run gbé ẹ lọ. Ẹ lè fẹ́ra yín ni ló ṣe rí bẹ́ẹ̀, nítorí pé bó o bá padà fẹ́ gọ́tẹ́ ìjọ fẹ́ra sílé òyìnbó wàá jẹ́ ìkulẹ̀ náà ni. Nírú ẹni bẹ́ẹ̀ ó ní kó o ṣe máa rò pé bí ìjákulẹ̀ yẹn bá ṣe le tó, bí ìṣòro yẹn bá ṣe le tó ní wákàtí yẹn tó bó ṣe le tó, kò sóhun tó le tí kì í rọ̀, ó máa padà wá dẹ̀rọ̀ náà ni. Gbogbo ẹ̀ máa dẹ̀rọ̀ náà ni, ó máa wá kọjá lọ dandan ni. Lálá tó bá ròkè ní ilẹ̀ ló ń bọ̀, bí nǹkan bá ti ń lé lálejò ó máa bẹ́ ni, ó máa rọ̀ ni. Nítorí ẹ̀ ìtì ọ̀gẹ̀dẹ̀ lọ̀rọ̀ ilẹ̀ yìí o, kò tóun á lọ̀dà bẹ́ rárá, kó tiẹ̀ tóun á para ẹni sí para rẹ torí ọkùnrin tàbí para ẹ̀ torí obìnrin. Kí ló dé? Ẹ̀yin èèyàn mi, ẹ̀yin obìnrin, gbogbo obìnrin, pàápàá gbogbo ẹ̀yin ọ̀dọ́bìnrin òde òní, ẹ fi ọpọlọ sí gbogbo ohun tẹ́ ń ṣe. Ẹ fi ọpọlọ sí gbogbo ohun tẹ́ ń ṣe. Ẹ jẹ́ kí a ronú jinlẹ̀ pé nǹkan tí mo dáwọ́lé yìí kí ni, tí nǹkan ẹ má kàn máa wò ó lọ́nà kan pé ire ló máa já sí, bá ṣe ń rore ká máa robi. Ẹ má gbé ọkàn yín lé ènìyàn lẹ́ran ara débi pé ẹ wá bá ìjákulẹ̀ pàdé, ẹ wá ní ikú ló kàn. Ẹ jẹ́ àdélé agodo. Obìnrin ni mí, mo dúpẹ́ ẹlẹ́dàá mi, mo pé lọ́lá, mo pé lọ́lá, máa rìn máa ṣòye, máa tún ṣapá gẹ́gẹ́. Èmi lolùrànlọ́wọ́ ọkọ, èmi lágẹ̀lì ọmọ ayé àlọ́lẹ̀ ìmọ̀rẹ́ lọ́mọ mi. Èmi nìyá kó wá ẹ̀kẹ́ ló tọ́ sí mi o. Bẹ́ẹ̀ ni èmi nìyá kó wá ẹgbẹ́ mi, mo fi gbogbo ara ṣẹwà ẹlẹ́dàá, mo dúpẹ́, mo máa ń dúpẹ́, inú mi máa ń dùn pé Ọlọ́run dá mi lóbìnrin ni. Ẹ mọ̀ pé àwọn Ọlọ́run kẹ́ àwọn obìnrin, gbogbo nǹkan lọ́lọ́run fi kẹ́ wà. Ẹ yé jẹ́ a máa ṣera wa bọ́lọ́run ò ṣe ṣe wà, ẹ jẹ́ àfira wa, ẹ jẹ́ àfúnra wa níyì. Pàápàá ẹ̀yin ọ̀dọ́bìnrin òde òní, mo wá rò pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló máa ń fà á tí obìnrin fi máa ń rò pé kóun lọ gbé májèlé jẹ bí irú nǹkan báyìí bá ṣẹlẹ̀. Tó bá bá ìjákulẹ̀ pàdé lọ́dọ̀ ọkùnrin tó gbára lé, tó gbọ́kànlé, tó fi gbogbo owó ẹ̀ tó fi ń sìn. Ohun kìíní tí tèmi rò tí àwọn èèyàn náà sọ pé ó lè fà ní pé báyá irú obìnrin bẹ́ẹ̀ ó ti gbára ẹ̀ sílẹ̀ fọkùnrin yẹn. Kódà ìmíì ti lè ṣẹ́yún fún ọkùnrin bẹ́ẹ̀ wípé òun náà ló kúkú máa fẹ́ òun. Eléyìí máa ń fa ìjákulẹ̀, kó bá ìjákulẹ̀ pàdé. Ìmíì tí àwọn èèyàn tún sọ ni wípé bóyá gbogbo owó iṣẹ́ tó ń ṣe bá ṣe gbogbo àwọn ìtàn méjì tí mo sọ yìí pé gbogbo owó iṣẹ́ tó ń ṣe ọkùnrin náà ni wọ́n fi ń sìn pápẹ́ ilé tó wà ní ìlú òyìnbó. Ìmí ilé èròǹgbà mi pé gbogbo owó iṣẹ́ tí mo ti ń ṣe láti bí ọdún yìí, àmọ́ kò tí ì tó nǹkan tó yẹ kó lọ gbóògùn jẹ̀lé lórí. Ìwọ tó ṣiṣẹ́ yẹn náà ló máa padà wá ṣèmí. Ìmí ilé rò pé bóyá kò tiẹ̀ lọ́rẹ̀ẹ́ gan mọ́, gbogbo àwọn ọ̀rẹ́ yẹn lọkùnrin ọ̀rẹ́ tẹ́lẹ̀ lọkùnrin yẹn ti gbọ̀n dànù lára ẹ̀ tàbí lóbìnrin yẹn ti gbọ̀n dànù lára ẹ̀.
kódà kò lọ́rẹ̀ẹ́bìnrin kankan mọ́ àwọn òbí ọmọ mi gò lọ́wọ́ sí pé kò wọ́n ní ọmọkùnrin tó ń tẹ̀lé kò ń ṣẹni tó yẹ kó o fẹ́ o á bá àwọn òbí ẹ̀ jà lé lórí á di pé àwọn òbí ẹ̀gọ́ kò fẹ́ rí wọn mọ́ tírú ọkùnrin bẹ́ẹ̀ bá wá jakulẹ̀ ìtìjú láwá jẹ́ láàrin ẹgbẹ́ láàrin ọgbà láàrin ẹbí gan á jẹ́ ìtìjú àmọ́ kò tí ì wá tó kó o ní o fẹ́ lọ pokùnso tàbí o fẹ́ lọ parẹ́ ẹ fún nǹkan kan kò tí ì tó bẹ́ẹ̀ wọ́n ti lè jọ ní ohun àṣírí kọ̀kọ̀ tí wọ́n ti jọ ṣe kò tí ì tó náà kéèyàn wá rò ó pé òun fẹ́ para òun ó ní mo ṣe ń sọ pé àwọn kan tẹ̀ ń sọ̀rọ̀ ń sọ wá ní ó jẹ breakfast gbogbo wa la máa jẹ breakfast tẹ́ ẹ̀ ń sọ yìí kì í ṣe nǹkan búburú nìkan ni ìtumọ̀ ẹ̀ o ìtumọ̀ méjì ní breakfast ní ìtumọ̀ ire pé nǹkan rí á ṣẹlẹ̀ sí ni tàbí nǹkan ibi ó lè ṣẹlẹ̀ sí yàn. Alhaji Taiwo Hassan Ogogo ló kọ́kọ́ sọ̀rọ̀ breakfast ó ní gbogbo wa la máa jẹ breakfast yẹn ni wípé àsìkò tí oníkálukú máa jẹ tiẹ̀ ní àmọ́ nǹkan tí Alhaji tó ń sọ ni wípé gbogbo wa ni ire máa kàn pé ká ní sùúrù àsìkò tó oníkálukú tí ire máa kàn ní kálukú ní àmọ́ nǹkan tó ń sọ nìyẹn kì í wá ṣe pé wọ́n ti wá sọ di breakfast di nǹkan burúkú sí pé o ti jẹ breakfast tiẹ̀ náà breakfast kò túmọ̀ sí pé bóyá nǹkan búburú ló gbọ́dọ̀ ṣe ó lè jẹ́ rere ó lè jẹ́ búburú positive and negative ni ìkànnù méjèèjì ni mò ń bọ̀. àtúnṣàpá gẹ́gẹ́ èmi lolùrànlọ́wọ́ ọkọ èmi lolùtọ́jú ayé èmi gẹ́gẹ́ nìyá ọmọ ẹlẹ́ ló máa rẹ̀ ló mọ̀ èmi nìyá ọkọ wa ẹ̀kẹ́ mi gbogbo ara ṣe wà ẹlẹ́dàá mi ò ṣe mo tún ṣàṣìṣe ìṣẹ̀dá ẹ̀ka mi yọ. bẹ́ẹ̀ ni kò sí àṣìṣe níṣẹ̀dá mi ẹ bá mi yọ̀ ẹ bá mi dúpẹ́ mo ní àṣà òyìnbó tá a gbà ó ní ọ̀pọ̀lọpọ̀ àǹfààní lóòótọ́ ó sì tún ní àléébù ara àléébù tó ní ni kí obìnrin kó lọ máa sunlé ọkùnrin láì ṣe pọ́kùnrin yìí ti fẹ́ kó lọ máa dáná kó máa fọṣọ kó máa ṣe bẹ̀ eléyìí ò sínú àṣà wa kó sì búyì kún obìnrin rárá ọkùnrin tí ò tí ì ṣe nǹkan kan lórí kó lọ máa sunlé kó máa fọṣọ kó máa dáná kó máa ṣe bẹ̀ ọjọ́ tí irú ọkùnrin bẹ́ẹ̀ bá wá rí obìnrin tó wù ú tó fẹ́ torí nǹkan yìí dára ó yàtọ̀ sí nǹkan yìí wù mí èyí ó wù mí ò wù ọ́ bẹ́ẹ̀ nílé ayé ọjọ́ tó bá rí obìnrin tó fẹ́ tó wù ú ẹ̀dẹ̀mọ̀ tó ọkùnrin bá rẹ́ni tó fẹ́ kò gbá láàrin oṣù kan sóṣù mẹ́fà ó ti gbé kí ọ máa fẹ́ nìyẹn wàá wá níbẹ̀ ó jẹ́ ẹ̀kulẹ̀ nítorí pé nǹkan tí ò yẹ kó o ṣe tíyàwó lè ń ṣe nìwọ náà ti bẹ̀rẹ̀ sí ní ṣe fún ọkùnrin yìí o sì kò tí ì dájú pọ́kùnrin yìí fẹ́ kò tí ẹ̀ tí ì dọ́kọ ẹ̀ o ti lọ ń sùn bẹ̀ o ti ń sùn òǹjí o ti ń fọṣọ o ti ń ṣe bẹ̀ ń bẹ̀ eléyìí ò ń ṣe àṣà burúkú ni àṣà òyìnbó àṣà ìgbàlódé ni àṣà ìlú òkèèrè ni kì í ṣàṣà wa iyì obìnrin ni wípé tó bá lẹ́yìn ọjọ́ ìgbéyàwó lálẹ́ ọjọ́ ìgbéyàwó ni wọ́n máa gbé délé ọkọ nígbà yẹn ló tó bẹ̀rẹ̀ sí gbọ́dọ̀ súnlé ọkọ yẹn tí gbogbo èèyàn mọ̀ pé ọkọ yẹn ti fẹ́ kì í ṣe pé kó wá jẹ́ pé ẹ̀ ti wá ń súnlé ara yín kóyún máa wọ̀ kó máa ṣẹ́ obìnrin ló ní ìjàmbá tó pọ̀ jù ń bẹ̀ ẹ jẹ́ kí gbogbo obìnrin lọ gbọ́n ẹ jẹ́ kí gbogbo obìnrin lọ fi ọpọlọ sí gbogbo ohun tá à ń ṣe obìnrin ò nílò láti lọ máa kówó kó máa kówó fọkùnrin kó lọ máa fọṣọ kó máa ṣebẹ̀ kó tó di pé ọkùnrin náà máa fẹ́ ẹ kó o nílò láti ṣe yẹn rárá ọkùnrin tó bá máa fẹ́ ẹ ó máa kẹ́ ẹ lójú ó máa kẹ́ ẹ nímú ni gbogbo wa náà la mọ̀ nǹkan tá a bá fẹ́ afẹ́ ni bójáwọ̀ obìnrin náà báyìí náà làwọn ọkùnrin ṣe rí o nílò láti lọ máa aṣáwó tí ẹ̀ fàyè gbarú ẹ̀ nítorí pé ohun ìtìjú ni láwùjọ wa òun ló ń fa ìjákulẹ̀ òjijì fún ọ̀pọ̀ obìnrin bá wa lọ máa nípa àwọn fẹ́ para wọn lórí pé ọkùnrin jákulẹ̀ nínú ètò tiwa àwọn ẹbí sẹ́bí ló ń bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ìgbéyàwó ẹbí sẹ́bí ló máa kọ́kọ́ bẹ̀rẹ̀ kì í ṣe pé o máa wá obìnrin yẹn ìfẹ́ kọ́ ló ń bẹ̀rẹ̀ nínú ètò ìgbéyàwó tiwa ìfẹ́ ohun ìgbẹ̀yìn ni àmọ́ ya lónìí pé ọ̀pọ̀lọpọ̀ obìnrin ohun tó yẹ kí wọ́n fi bẹ̀rẹ̀ ni wọ́n gbé sí ohun tó yẹ kán fi sí ìparí ni wọ́n gbé sí síwájú ọ̀rọ̀ ìfẹ́ náà fi bẹ̀rẹ̀ àmọ́ nínú àṣà tiwa ìfẹ́ lẹ́yìn tí ìwà tọkọ ẹ bá ti jọ ń gbé ni ọ̀rọ̀ wa ti wá dàbí ẹlẹ́bọ̀tọ̀ tó ní ẹlẹ́bọ̀tọ̀ dé ẹ káàsán
tó yẹ kó sọ pé ẹ káàsán ẹlẹ́bọ̀tọ́dé ohun tó yẹ ká fi parí la gbé síwájú ohun tó yẹ ká fi gbẹ̀yìn òun la gbé síwájú. ẹ jẹ́ káwọn obìnrin lọ ronú ká lọ gbé ọpọlọ wa kalẹ̀ bàbá ń ṣe nǹkan ká máa rò ó. àkókò bá mi ṣọ̀rẹ́ ó wù ní ká jẹ ẹran pẹ́ lẹ́nu ọ̀nà fún ni ò jẹ́ ẹ jáde lágodo kí n tó máa fèé ṣe lọ. Tèmi owó ò lè ra mi ó ẹ má sọ pé tèmi bá o ẹ má sọ pé tèmi bá o ìkẹ́ ló tó sí mi èmi ládùn ayé. ibi mo gbọ́ màlàdé rèé lónìí ti máa jóde mo kí amójú ẹ̀rọ mi tó bá wa gbé sókè gbé sódò látàárọ̀ tẹ́ ẹ̀ fi ń gbọ́ wa ní kétékété DJ Jọjú ẹ ṣeun àkọ́dọ̀ ní mú yín lọ́wọ́ ẹ ṣé mo dúpẹ́ mo kí studio manager Mrs Samuel ẹ ṣé mo dúpẹ́ tí ẹ̀ ń gbé ètò Yorùbá lárugẹ mo kí station manager àbí station director mi Mr Lamu tó ń bá wa gbé ètò Yorùbá lárugẹ pàápàá ètò obìnrin ni mí mo pé lọ́lá ọlá mi pọ̀ Adéwùmí Àdùnní ọ̀rẹ́ ìyá Mílíkì ló kí gbogbo ẹ̀yin obìnrin pé ẹ máa mílíkì.